Ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV lónìí tí ń ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún 2022. Ìròyìn àgbáyé náà la mú wá fún yín látẹnu èmi Sọ́ní Sodiq Abiodun. Ṣáájú kàtúkà ìròyìn náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n àwọn kókó èyí tó wà nínú rẹ̀. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Muhammadu Buhari ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọmọ Nàìjíríà ń fẹ́ pátápátá ni àwọn ti ṣe fún wọn. Ẹni tí ń ṣe Emir tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano ìyẹn Sanusi ti ń jẹ́ kó di mímọ̀ báyìí pé torílẹ̀-èdè Nàìjíríà bá tẹ̀wájú lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣeé ṣe kó dàbí torílẹ̀-èdè Mali o. Agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí ìyẹn Fẹ́mi Fálànà tí ń jẹ́ kó di mímọ̀ fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti tètè yọ ọwọ́ kílàńkó ẹni tí ń ṣe ìràbọ̀ kúrò gẹ́gẹ́ bí ọ̀gágun nílẹ̀ yìí. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tí ó jẹ́ ti gbogbo nìṣe lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Màpólì lọ́ti bọ́ta ṣe ìfẹ̀hónúhàn báyìí látàrí ọ̀wọ́n gógó lẹ́yìn tó gorí ohun gbogbo ní ilé ìwé náà. Àwọn ajínigbé kan lẹ́yìn tí wọ́n jí àgbẹ̀mí mẹ́rin kan gbé ti padà fi mẹ́ta yòókù sílẹ̀ báyìí ní ìlú Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ti padà kéde báyìí wípé ẹnìkan ti padà gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Bàbá kan ló ti bẹ̀rẹ̀ sí ní máa ta ilé ta mọ́tò báyìí lẹ́yìn ìgbà tí àwọn agbésùmọ̀mí ń béèrè fún 20 mílíọ̀nù náírà láti fa àwọn ọmọ rẹ̀ bíi mẹ́ta tí wọ́n jí gbé sílẹ̀. Nínú ìròyìn ilẹ̀ òkèèrè, olówó ní ìyẹn Bill Gates ń jẹ́ kó di mímọ̀ báyìí pé òun ti ṣetán láti jókòó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn Taliban torílẹ̀-èdè Afghanistan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kòkòrò kan tá a mọ̀ sí polio. Nínú ìròyìn ààrẹ ìdárayá, agbábọ́ọ̀lù akọ́nimọ̀ọ́gbá lẹ́yìn tí a mọ̀ sí Jurgen Klopp ló ti ń bẹ akọ́nimọ̀ọ́gbá Pep Guardiola báyìí látàrí ohun kan tó ṣẹlẹ̀ lórí pápá lẹ́yìn tó gbá bọ́ọ̀lù tán lánàá. Ikọ̀ agbábọ́ọ̀lù Flamingos lọ́mà ti padà ná torílẹ̀-èdè Chile báyìí lámì 2-1. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV, ẹ láìkí ẹ share rẹ̀ ẹ fi èròǹgbà yín síbẹ̀ o. Lórí ti Facebook wa ńkọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀. Lórí ti Instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ _22. Ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Muhammadu Buhari ló ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé gbogbo ohun tí ọmọ Nàìjíríà fẹ́ pátápátá lòun ti padà ṣe fún wọn nílẹ̀ yìí o. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló sọ̀rọ̀ náà jáde ní dèdé àkókò tó ń bá àwọn mínísítà sọ̀rọ̀ yìí nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbogbo ohun tó ṣe lérí tẹ́lẹ̀ láti ṣe nílẹ̀ yìí o. Ààrẹ Buhari ló wá ń tẹ̀wájú báyìí wípé láti rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn nílẹ̀ yìí, ètò ọrọ̀ ajé tó ń ti ṣíṣe ọ̀nà àtàwọn nǹkan míì pẹ̀lú ètò tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti ètò ìlera nílẹ̀ yìí àti gbígbógun ti ìwà ìjẹbánu pátápátá ní ìjọba òun ti mójútó lórílẹ̀-èdè wa Nàìjíríà o. Ó sọ̀rọ̀ náà jáde ní dèdé àkókò tí ààrẹ orílẹ̀-èdè Kenya ìyẹn Uhuru Kenyatta òun bẹ́ẹ̀ o. Ó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà lẹ́yìn tó bí 3,708 ní ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àtúnṣe rẹ̀ báyìí o. Ó pé kódà àwọn ti ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ òfurufú lẹ́yìn tí iléeṣẹ́ ológun torí òfurufú ń lò láti bá àwọn ìgbésùnmọ̀mí jà nílẹ̀ yìí. Ẹni tí ń ṣe Emir tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano ìyẹn Muhammadu Sanusi ẹlẹ́ẹ̀kejì ló ti bẹ̀rẹ̀ sí ní parí ìkìlọ̀ báyìí fún ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣọ́ọ̀ṣe kí ó tó di pé ọdún 2023 yóò dé. Ó sọ̀rọ̀ náà jáde wípé ó ṣeé ṣe kórílẹ̀-èdè wa Nàìjíríà kó dàbí torílẹ̀-èdè Mali tó ń ti Burkina Faso látàrí ètò ọrọ̀ ajé lè tó ń tẹnu gbogbo lọ nílẹ̀ yìí. Ó sọ̀rọ̀ náà ní dèdé àkókò tó ń bá ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà wípé ètò ọrọ̀ ajé Nàìjíríà ló jẹ́ wípé kíní ọ̀hún ó ń tẹnu gbogbo lọ bẹ́ẹ̀ sì rèé kò jẹ́ ohun tó dùn mọ́ nínú rárá àti rárá.
ó tẹ̀wájú báyìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ lẹ́yìn tí ìjọba yìí ń gbé ló ń ṣe àkóbá lẹ́yìn tó pọ̀ púpọ̀ fètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó pé bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣe wọ́n gógó nílẹ̀ yìí ló jẹ́ pé yóò ṣe àkóbá ńláńlá fúnlẹ̀ yìí láti rí ọ̀pọ̀lọpọ̀ owó padà sínú àpò ìjọba. Ó ní pé kódà òun gbà níyànjú kí ìjọba ìlú torílẹ̀‐èdè wa Nàìjíríà tètè gbé pé wọ́n wọ́gi lé àjọ tí a mọ̀ sí Nigeria National Petroleum Company léyìí tẹ́ pé wọn ò rí nǹkan kan gbé kalẹ̀ nílẹ̀ wa Nàìjíríà Agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn Fẹ́mi Fálànà ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé kí wọ́n tètè yọ ẹni tí a mọ̀ sí Lucky Irabor lẹ́yìn tí ó jẹ́ ọ̀gá àgbà tuntun ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà agbẹjọ́rò náà lẹ́yìn tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká ló ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé látàrí bí Lucky Irabor náà lẹ́yìn tí ó jẹ́ ọ̀gágun pátápátá lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí ó ti ṣe sọná sínú ọkọ̀ kan lẹ́yìn tí àwọn àtìláàwí kan ti ṣe fi ń kó epo nílẹ̀ yìí ló jẹ́ ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ tó lòdì sófin pátápátá. Tẹ́ ẹ bá gbàgbé ìròyìn ti léde tẹ́lẹ̀ rí ní ọ̀sẹ̀ tó kọjá wípé àwọn ikọ̀ kan tó jẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tá a mọ̀ sí tàǹtítà lẹ́yìn tí ẹni tí ń ṣe ọ̀gá àgbà kan ìyẹn gọ́ọ̀mẹ̀ntì èpémukolo tó ń polo níléwájú fún ló ti ń ṣe àfihàn ẹ̀ wípé àwọn ṣàdédé mú ọkọ̀ kan léyìí tó jẹ́ ọkọ̀ àwọn ológun léyìí tí wọ́n fi ń kó epo nílẹ̀ yìí wọ́n pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn rí ọkọ̀ náà mú wípé àwọn iléeṣẹ́ ológun léyìí tó ń bẹ lórí omi ṣàdédé sọ iná sí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pẹ́ lọ́kọ̀ náà báyìí ẹni tí ń ṣe ọ̀gá àgbà Irabor náà ló jẹ́ kó di mímọ̀ wípé látàrí pé bí àwọn ológun náà ti ṣe rí ọkọ̀ náà ní ibi tí wọ́n ti rí náà ló ṣe àfihàn wípé kò sí ìwádìí kankan léyìí tí ó yẹ kí àwọn ṣe mọ́ lórí ẹ̀ látàrí pé àwọn ti mọ ibi tí ọkọ̀ náà ti wá ó pé sísọná sí ọkọ̀ náà ló jẹ́ ohun tó bá òfin mu àmọ́ ẹni tí ń ṣe ọ̀gá àgbà náà léyìí tó ti jẹ́ agbẹjọ́rò nílẹ̀ wa Nàìjíríà ló ń jẹ́ kó di mímọ̀ báyìí ìyẹn Fẹ́mi Fálànà pé kíní ọ̀hún ó tako òfin pátápátá nílẹ̀ yìí bẹ́ẹ̀ sì rèé ìyà tó pọ̀ púpọ̀ ló yẹ kí wọ́n fi jẹ Lucky Irabor náà ó wá ń pe ààrẹ Muhammadu Buhari báyìí láti ti yọrọ kí là ń kó ẹni tí ń ṣe Lucky Irabor náà kúrò lẹ́nu iṣẹ́ kí wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ kí ni ohun tó ń fún ara rẹ̀ ní ṣe pẹ̀lú jíjí ọ̀pá epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú àwọn ológun míì lẹ́yìn tí wọ́n gbé ìgbésẹ̀ náà. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe èyí tí a mọ̀ sí Mapoli ni wọ́n mà ti ṣàdédé bọ́ta báyìí ṣe ìfẹ̀hónúhàn nílé ẹ̀kọ́ náà. A gbọ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gíga kan tó jẹ́ ti gbogbonìṣe ìyẹn Moshood Abiola Polytechnic ní ìlú Abẹ́òkúta lọ́mà ṣàdédé bọ́ta báyìí dúró sí ẹnu ìlérò ilé ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ sì rí tí wọ́n sì gbà kẹ́nikẹ́ni wọlé níbẹ̀ a gbọ́ báyìí nínú ilé tí ó wà lóde wípé àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n ṣàdédé bọ́ta látàrí bí nǹkan ti wọ́n gógó ní ilé ẹ̀kọ́ náà wọ́n pe bí ìjọba ìpínlẹ̀ Ògùn tó ń ti ilé ẹ̀kọ́ náà ti ṣe àfikún owó léyìí tó jẹ́ owó ilé ìwé tó ń ta àwọn nǹkan míì léyìí tí wọ́n ní kọ́ bẹ̀rẹ̀ sí ní máa san ló jẹ́ ohun ìbànújẹ́ fún àwọn látàrí bí àwọn ti lówó náà láti san wọ́n pé ní dédé aago 6 ààbọ̀ àárọ̀ yìí ni àwọn akẹ́kọ̀ọ́ náà ṣàdédé lọ dúró sí ẹnu ọ̀nà ilé ìwé náà níbi tí wọ́n ti gbà káwọn olùkọ́ tòun ta akẹ́kọ̀ọ́ lè tí wọ́n ṣe ìdánwò lọ́wọ́ kó wọlé síbẹ̀ àgbọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn akẹ́kọ̀ọ́ náà bẹ̀rẹ̀ sí ni máa kọrin wípé àwọn ò lówó lọ́wọ́ ìdílé tí àwọn fi lọ sí Mapoli bẹ́ẹ̀ àwọn ò lówó kankan lẹ́yìn tí àwọn yóò san lórí àwọn owó lẹ́yìn tí ilé ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ sí ni máa bù kún ilé ìwé náà ẹni tí ń ṣe ọ̀gá àgbà tòun ti alága fún àjọ NANS fún ti akẹ́kọ̀ọ́ lè tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn bí ìyẹn ọ̀gbẹ́ni Simon Kẹ́hìndé Dámilọ́lá ló ń jẹ́ kó di mímọ̀ fáwọn oníròyìn wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ó ń wòran bí ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ń ti gíwá ti ilé ẹ̀kọ́ náà tó jẹ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìyẹn Moshood Abiola Polytechnic ìyẹn dókítà Adéoyè Ọ̀dẹ́dèjì tí ṣe ń fi àfikún owó fún ohun owó kankan ní ilé ẹ̀kọ́ náà ó tẹ̀síwájú lọ́rọ̀ rẹ̀ wípé pọ̀lọpọ̀ àwọn owó náà tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn wọn kì í padà ṣe àmúlò rẹ̀ ó pẹ́ bóyá ó wá tẹ̀wájú báyìí pé àwọn akẹ́kọ̀ọ́ ni wọn ò lówó kankan léyìí tí wọn yóò san látàrí bí àwọn owó míì ti ṣe ń yọjú lẹ́yìn ìgbà tí àwọn dákẹ́ rọ́rọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àfikún àwọn owó kọ̀ọ̀kan nílé ẹ̀kọ́ náà. Àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n jí àgbẹ̀ 4 kan gbé ní ìlú Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti padà fi 3 tó kù sílẹ̀ láàrin wọn báyìí a gbọ́ wípé àwọn àgbà 3
àwọn àgbẹ̀ mẹ́ta léyìí tí orí kó yọ lọ́dọ̀ àwọn ajínigbé náà ó jẹ́ pé wọ́n ti padà fún wọn sílẹ̀ báyìí o léyìí tí wọ́n jí gbé ní ìlú Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àgbọ́ báyìí wípé àwọn àgbẹ̀ mẹ́ta náà ó jẹ́ pé mẹ́rin dodo ni wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n kí àwọn agbésùnmọ̀mí náà tó pọ̀ kan lára wọn. Wọ́n pe lẹ́yìn rẹ̀yìn ó ti ń tó bí ọ̀sẹ̀ méjì báyìí léyìí tí wọ́n ti lò lọ́dọ̀ àwọn ajínigbé náà. Wọ́n pe àmọ́ lẹ́yìn rẹ̀yìn níṣe ni àwọn ẹbí náà padà sanwó tó tó bí $100 mílíọ̀nù nìyí. Wọ́n pe ẹnìkan léyìí tó jẹ́ alága fún àwọn àgbẹ̀ ní àgbẹ̀ náà ìyẹn Rasheed Adépọ̀jù ló padà fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn o wípé lóòótọ́ ni àwọn ti padà gba àwọn àgbẹ̀ mẹ́ta yòókù sílẹ̀ bẹ́ẹ̀ sì rèé kíní ọ̀hún ó jẹ́ ìdùnnú fún àwọn. Iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé arákùnrin kan ti padà gbẹ̀mí rẹ̀ báyìí ní ìlú Òṣòdì ní ìpínlẹ̀ Èkó. Wọ́n pe arákùnrin náà ó jẹ́ pé àwọn ṣàdédé rí ìpè kan ní ìpínlẹ̀ Èkó ní iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tó ń bẹ ní Akínpẹ̀lú lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ní dédé aago 6 wípé arákùnrin kan lẹ́yìn tí ó ju ọmọ ọdún 37 lọ ló padà gbẹ̀mí ara rẹ̀. Ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà ìyẹn Benjamin Hundeyin ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ o wípé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ọlọ́pàá ṣàdédé lọ síbẹ̀ láti wo ohun tó ń ṣẹlẹ̀ gangan. Wọ́n pé lẹ́yìn rẹ̀yìn ni àwọn ṣàdédé rí òkú arákùnrin náà lẹ́yìn tí ó ti padà pokùnso bẹ́ẹ̀ tí ẹ̀mí rẹ̀ ṣì ń lọ bọ̀. Wọ́n pé àwọn ṣàdédé rí pé arákùnrin náà ó ti gbẹ̀mí ara bẹ́ẹ̀ sì rèé tó jẹ́ pé àwọn padà gbé òkú náà lọ sí ibi tí wọ́n ń gbòkú sí láti lọ bẹ̀rẹ̀ sí ní máa ṣe àyẹ̀wò tóhun tó fà á tó fi ṣàdédé gba ẹ̀mí ara rẹ̀ báyìí. Bàbá kan ti bẹ̀rẹ̀ sí ní gbé ilé rẹ̀ báyìí sórí òṣùwọ̀n wípé òun fẹ́ ta o. Àgbọ̀gbẹ́ arákùnrin kan lẹ́yìn tí wọ́n jí àwọn ọmọ rẹ̀ gbé ní agbè tí a mọ̀ sí Gáà Òsíbí ní agbè Alágbàdo ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ìyẹn Lukman Abiodun ló ti ń padà ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé òun fẹ́ ta lé òun méjì lẹ́yìn tí òun ti ta ọkọ̀ òun kan. A gbọ́ wípé bàbá náà rí pé àwọn agbésùmọ̀mí ṣàdédé jí àwọn ọmọ rẹ̀ bíi 3 gbé ní ọ̀sẹ̀ tó kọjá ìyẹn lọ́jọ́ Wednesday o. A gbọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá náà ti gbìyànjú láti rí pé ó rí $2 mílíọ̀nù dípò $20 mílíọ̀nù lẹ́yìn tí àwọn agbésùmọ̀mí náà ń béèrè fún o. A gbọ́ pé lẹ́yìn ìgbà tí bàbá náà fi $2 mílíọ̀nù náà lọ àwọn agbésùmọ̀mí náà lẹ́yìn tó ti ta mọ́tò rẹ̀ kan ní mílíọ̀nù tó pọ̀ púpọ̀ o. A gbọ́ wípé níṣe ni àwọn agbésùmọ̀mí náà sọ wípé àwọn yóò dín lówó bẹ́ẹ̀ tí wọ́n ní kó san owó tó tó $8 mílíọ̀nù o. Ẹnìkan lẹ́yìn tí ọ̀rọ̀ náà ṣojú tó ń sọ̀rọ̀ náà fáwọn oníròyìn ló sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá náà ti bẹ̀rẹ̀ sí sọ pé òun fẹ́ ta ọkọ̀ òun tòun ti ilé òun láti rí wípé ó rí àwọn owó ìyókù kí àwọn agbésùmọ̀mí náà má bàa pa ọmọ rẹ̀ 3 o. Àgbọ̀ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀bẹ̀ báyìí pé kí àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn tó bá nílò ìrànlọ́wọ́ àbí èyí tó bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ náà gbìyànjú láti rí pé wọ́n fún bàbá náà ní nǹkan kan láti gba àwọn ọmọ rẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé náà. Tẹ́ ẹ bá gbàgbé àwọn agbègbè kan tí a mọ̀ sí Àṣeyọrí, Àlùbáríkà tó ń ti Alénibọ́rọ̀ léè tó ń bẹ ní ìlú Alágbàdo ní agbègbè Òkèlélé ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara náà ní àwọn agbésùmọ̀mí ti padà gba ibẹ̀ kan báyìí tí àwọn tó wà níbẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa sásàlà fún ẹ̀mí ara wọn. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, ẹni tí a mọ̀ sí Bill Gates lẹ́yìn tí ó ní iléeṣẹ́ Microsoft ti ń jẹ́ kó di mímọ̀ báyìí lónìí wípé òun ti ṣetán báyìí láti jókòó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn Taliban lẹ́yìn tí ó ń ṣe ìjọba lórílẹ̀‐èdè Afghanistan o. Ó sọ̀rọ̀ náà jáde wí kíní ọ̀hún pọn dandan báyìí fóun látàrí ẹ̀mí àwọn èèyàn lẹ́yìn tó wà nínú ewu. Ó pé kòkòrò kan lẹ́yìn tí a mọ̀ sí polio lẹ́yìn tó ń bá wọn jà lórílẹ̀‐èdè náà pé ìjọba lẹ́yìn tó wà ń bẹ̀ nípò tí ìwọ ojútùú sí bó tẹ̀lé bí wọ́n ti padà jọ ẹ̀gbá ìjọba lọ́wọ́ ìjọba lẹ́yìn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ o. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè náà pé wọ́n kọbi ara sí kòkòrò náà látàrí gbogbo ohun lẹ́yìn tí wọ́n ń kojú. Ó pé àmọ́ kòkòrò náà ló jẹ́ pé ó ṣeé ṣe kó ṣe àkóbá púpọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè náà látàrí pé ó ṣeé ṣe kó gba ẹ̀mí lẹ́nu àwọn ẹlòmíì o. Ó pé lọ́wọ́lọ́wọ́ báyìí òun ṣetán láti jókòó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn wípé pé kíní ọ̀hún kò ṣe àkóbá fún àwọn ará ìlú náà o. Nínú ìròyìn aré ìdárayá, akọ́nimọ̀ọ́gbá ti ikọ̀ Liverpool ìyẹn Jurgen Klopp ló ti ń padà bẹ akọ́nimọ̀ọ́gbá ti ikọ̀ Manchester City báyìí ìyẹn Pep Guardiola láti rí wípé kò bínú lẹ́yìn ìgbà tí àwọn tó jẹ́ alátìlẹyìn
ti ikọ̀ Liverpool tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kinní kan lu akọ́nimọ̀ọ́gbá Pep Guardiola náà ó pé kinní ọ̀hún ló jẹ́ kò yẹ kó wáyé rárá láti pé kinní ọ̀hún ó lòdì sí òfin pátápátá. A gbọ́ wípé àwọn tí ó jẹ́ ọ̀gá àgbà tóun ti àwọn tí ó ń rí sí gbígbá bọ́ọ̀lù náà sọ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní wá ìdí fi kókò ẹni tó ṣiṣẹ́ náà ó pé ẹnikẹ́ni lẹ́yìn tí ajẹ́ ìbàjẹ́ náà bá símọ́ lórí làwọn yóò fi ìyà tó pọ̀ púpọ̀ jẹ òǹtọ̀hún. Ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Flamingo lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù fún ti ààrẹ FIFA ìyẹn ti àwọn obìnrin lẹ́yìn tí ó ju ọdún 17 lọ ló jẹ́ pé wọ́n ti padà nà torílẹ̀-èdè Chile báyìí lámì 2-1 lọ́sàn-án ní gangan. Àgbọ́ báyìí wípé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù náà ló jẹ́ wípé wọ́n ti padà ní pọ́ìntì bíi 6 báyìí lẹ́yìn tó jẹ́ wípé wọ́n ti gbá bọ́ọ̀lù náà lónìí o. Àgbọ́ wípé orílẹ̀-èdè Germany ló jẹ́ wípé àwọn tí wọ́n ti lù wọ́n lámì 3-1 o. Ìròyìn náà wá tẹ̀wájú báyìí wípé àwọn ikọ̀ Bánkọ́lé olówó kéré náà ló jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa wákò pẹ̀lú àwọn ikọ̀ míì tó jẹ́ ti Brazil tàbí ti orílẹ̀-èdè Amẹ́ríkà o. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé èyí tí a mú wá fún yín. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó YouTube wa ẹ tẹ Bàbá Gbàgede Ìmọ̀ TV, ẹ láìkì ẹ share rẹ̀, ẹ fi ìgbóǹgbà yín síbẹ̀ o. Bákan náà lórí ti Facebook wa ń kọ́ ẹ tẹ Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí ti Instagram wa ẹ tẹ Gbàgede Ìmọ̀ _22. Ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà. Ṣùgbọ́n kí n tó máa lọ, ẹgbọ́n àwọn kókó èyí tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Muhammadu Buhari ti ń jẹ́ kó di mímọ̀ báyìí bí gbogbo táwọn ọmọ Nàìjíríà fẹ́ pátápátá lòun ti padà ṣe fún wọn. Sanusi lẹ́yìn tí ó jẹ́ emir tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano ti ń jẹ́ kó di mímọ̀ báyìí pé ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ní láti wà lójúfò bí bẹ́ẹ̀ kọ́ orílẹ̀-èdè Nàìjíríà lè dàbí ti orílẹ̀-èdè Mali o. Fẹ́mi Fálànà ti ń sọ báyìí fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti tètè yọ ọ̀gágun Lucky Rawọ kúrò lẹ́nu iṣẹ́. Nínú ìròyìn ilẹ̀ òkèèrè àmúwá fún yín wípé Bill Gates ti ń jẹ́ kó di mímọ̀ pé òun ṣetán láti jókòó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú Taliban lẹ́yìn tí wọ́n wà lórílẹ̀-èdè Afghanistan látàrí àrùn kan tí a mọ̀ sí polio. Nínú ìròyìn aré ìdárayá àmúwá fún yín wípé ikọ̀ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Flamingo táwọn obìnrin lẹ́yìn tí ọjọ́ orí wọn ò ju 17 lọ ló jẹ́ pé wọ́n ti padà wá kò pẹ̀lú ti Chile báyìí níbi tí ikọ̀ náà ti padà náà tó orílẹ̀-èdè Chile lámì 2-1. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé èyí tí a mú wá fún yín. Sọ́ní Sodiq Abiodun náà lórúkọ tèmi títí gbà míì ire o. Oh, na, na, na. If you want to know what's going on in city, or you want to listen to the latest news and gist, no stress, oh, just tune to BGI TV. BGI TV, you're one in a million.